وعليكم السلام ورحمة الله وبركاته. سيدنا محمد بن عبد الله وآمنة القرشيد وهو آخر الأنبياء ورسول الله إلى جميع الناس ليعبد الله وحده ولا يشركوا به شيئا. وقد ولد صلى الله عليه وسلم بمكة يوم اثنين ثاني عشر من ربيع الأول، وكان والده قد توفي قبل ولادته ودفن بالمدينة، فربته أمه وأرضعته بعد أمه سويبة الأسلامية ثم عليمة السعدية. وفي السادسة من عمره توفيت أم أيمن فكفله جده. وفي الثامنة من عمره توفي جده فكفله أبو طالب. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ẹ̀rí ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam kíkà tààrà ọlọ́mọ ọbẹ̀ fún tí ń ṣe ọmọ Abdullah àti Amina tọ́wọ́ láti ìdílé Quraysh. òun náà ni ìgbẹ̀yìn àwọn ànábì àti òjíṣẹ́ Ọlọ́run tí ó rántí gbogbo àgbáńlá ayé láti bá lè jọ́sìn fún Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo kó sì máa fi hàn kọ́kọ́ fi ṣe orogún Ọlọ́run. ẹ̀rí ànábìwá Muhammad kíkà tààrà ọlọ́mọ ọbẹ̀ fún wọ́n bí sí ìlú Mẹ́kà ní ìjọ Monday ọjọ́ 12 nínú oṣù Rabiul Awwal. wá rí bàbá yẹn ti ṣaláìsí síwájú kó tó bí ànábì Muhammad. wọ́n sì sin bàbá rẹ̀ náà sílùú Madina. ìyá rẹ̀ nìkan ló dá tọ́. lẹ́yìn tí ìyá rẹ̀ tọ́, Suwaibatul Aslamiyya náà tún gbà tọ́, Alimatu Sa'diyya náà gbà tọ́. ìgbà tí ànábì Muhammad kíkà tọ́lọ́rọ́ ọmọbẹ̀ fún tó pé ọmọ ọdún 6, ìyá rẹ̀ jáde láyé. ìyá rẹ̀ jáde láyé, Ummu Ayman wá ń tọ́ tí bàbá rẹ̀ tí ń ṣe Abdul Muttalib fún àgbà tọ́. nígbà tí ànábì Muhammad tún pé ọmọ ọdún 8, bàbá rẹ̀ náà tún jáde láyé, ẹ̀gbọ́n bàbá rẹ̀ tí ń ṣe Abu Talib àgbà tọ́. وفي تأتية من أمه سافر مع أمي أبي طالب إلى الشام ورواه برير الراهب فرفعه. وفي 25 من أمه سافر في تجارة لسيدة خديجة وبعد رجوعه بشهرين تزوج بها وكان عمرها 40 سنة. وفي 35 من أمه اشترك مع قريش في بناء الكعبة وقد اشتهر بين قومه بالخصال المحمودة وكانوا يحبونه ويتهمونه حتى لقبوه بالأمين. وقد حفظه الله من أعمال الجاهلية وأحب الابتعاد عن الناس عندما قارب 40 من أمه وكان يتعبد في غار على دين جدي إبراهيم. ìgbà tí ànábì pé ọmọ ọdún 9, ó ṣèrìn àjò pẹ̀lú àbúrò bàbá rẹ̀ tí ń ṣe Abu Talib lọ sí ilẹ̀ Sham. ìgbà tí ànábì wá pé ìgbà tí ànábì pé 25 years old, ó ṣèrìn àjò láti lọ tajà fún ìyá wa Khadija. ìgbà tí ó dé padà lẹ́yìn oṣù méjì, ó bá fẹ́ ìyá wa Khadija. ìgbà tánẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tó pé 35 years old, ó ràn àwọn aráàlú Mọ́kà, ó ràn wọ́n lọ́wọ́ níbi pé wọ́n fẹ́ kọ́ Mọ́kà. ó sì dájọ́ láàrin wọn níbi tí wọ́n máa gbé Hajarul Aswad, ibi tí wọ́n máa gbé sí. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó láì kó máa kúrò lọ́dọ̀ àwọn èèyàn, kò láì kó máa bá àwọn èèyàn ṣe púpọ̀. ó máa lọ ń sin Ọlọ́run ọba rẹ̀ nínú gárì lè rọ́. ìgbà tí lórí ẹ̀sìn àwọn bàbá rẹ̀, Ọlọ́run bá kí ànábì Muhammad sallallahu alayhi wa sallam.